ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ tí a tó rí láti pàdé ní ìkànnì yìí, Seed of Life amóhùnmáwòrán tí ó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a wà yìí. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ó ka èmi àti ẹ̀yin yẹ láti rí ọjọ́ ti òní. Orúkọ tèmi náà ni Samsoni Akíntọ́lá, olùjọ́sìn nínú ìjọ onítẹ̀bọmi Emmanuel ní ojú ọ̀nà Àpáta Ìbàdàn. Lónìí lágbára Ọlọ́run, ẹ jẹ́ kí tiẹ̀ kí yín kú ọdún tí ó wà níta yìí, torí pé ẹni tí ọdún bá bá láyé òun náà ní í ṣe ọdún. Mo kí wa kú ọdún Kérésì. Àdúrà mi náà sì ni pé Olúwa yóò jẹ́ kí a rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní àlàáfíà àti ẹ̀mí gígùn. Lónìí ohun tí a máa gbé yẹ̀wò ó ní í ṣe pẹ̀lú àkókò tí a wà yìí. Àwọn ètò Sátánì lòdì sí ìbí rẹ̀. Àwọn ètò Sátánì lòdì sí ìbí rẹ̀. A ó máa kà láti inú ìwé Mátíù orí ìkejì, ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkejìdínlógún. Ìwé Mátíù orí ìkejì, ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ, ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkejìdínlógún. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú jùlọ, ọpẹ́ ni fún yín fún oore ọ̀fẹ́ láti jẹ́ alààyè nírú ọjọ́ báyìí, pàápàá jùlọ ní àkókò tí a wà yìí tí a ń ṣe àjọyọ̀ ìbí yín láti wá gba aráyé là. A gbé yín ga fún oore ọ̀fẹ́ láti ẹbí fún wa láti mọ̀ yín. Olúwa, ẹ gbọ́ ọkàn ọpẹ́ wa. Bí a ti yẹ ọ̀rọ̀ yín wò ní àkókò yìí, ẹ̀mí mímọ́ ẹ darapọ̀ mọ́ wa ní orúkọ láti Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn ètò Sátánì lòdì sí ìbí rẹ̀. Ìwé Mátíù orí ìkejì, ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkejìdínlógún. Ó kà báyìí: nígbà náà ni Hẹ́rọ́dù pe àwọn amòye náà sí ìkọ̀kọ̀, ó sì bi wọ́n lẹ́sọ̀lẹ́sọ̀ àkókò tí ìràwọ̀ náà hàn. Ó sì rán wọn lọ sí Bẹ́tílẹ́hẹ́mù. Ó wí pé, ẹ lọ ìwádìí ti ọmọ ọwọ́ náà lẹ́sọ̀lẹ́sọ̀. Nígbà tí ẹ̀yin bá sì rí i, ẹ padà wá sọ fún mi, kí èmi kí ó lè wá ìforíbalẹ̀ fún un pẹ̀lú. Nígbà tí Hẹ́rọ́dù rí i pé òun di ẹni ìtànjẹ lọ́dọ̀ àwọn amòye, ó bínú gidigidi. Ó sì ránṣẹ́, ó sì pa gbogbo àwọn ọmọ tí ó wà ní Bẹ́tílẹ́hẹ́mù àti ní ẹ̀kún rẹ̀, láti àwọn ọmọ ọdún méjì jálẹ̀, gẹ́gẹ́ bí àkókò tí ó ti béèrè lẹ́sọ̀lẹ́sọ̀ lọ́wọ́ àwọn amòye náà. Kí Olúwa kí ó bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ńlá ti Jésù. Ohun kan tí ó dá wa lójú náà ni pé gbogbo ètò Ọlọ́run ló máa ń ní àtakò láti ọwọ́ Sátánì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìbí Kristi ni ó ṣe rí ní àkókò tí à ń kà yìí. A rí i pé láti lè mú ète rẹ̀ ṣẹ, ìyẹn Sátánì, a máa lo ọgbọ́n ẹ̀wẹ́, ọgbọ́n àrékérekè láti dojúkọ ètò Ọlọ́run, pàápàá jùlọ fún ìran ènìyàn, gẹ́gẹ́ bí a ó ti máa kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ní àkókò yìí.
ètò rẹ̀ ó ní ṣe láti dojú ètò Ọlọ́run bolẹ̀ yálà fún ẹnìkan ni, fún ẹbí kan ni, fún ìlú kan ni, fún orílẹ̀-èdè kan ni. Gbogbo ọ̀nà pátápátá ni Sátánì yóò máa lépa láti rí wípé ohunkóhun tí Ọlọ́run bá sọ kò wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run torí pé ohun gbogbo a máa ṣiṣẹ́ pọ̀ fún rere. Kò sí bí Sátánì bó ṣe lè gbìyànjú tó, gbogbo ìgbìyànjú rẹ̀ níṣe ló máa ń já sí àti ran ète Ọlọ́run láti wá sí ìmúṣẹ. Torí náà a ó máa gbé yẹ̀wò ohun méjì níwájú wa ní àkókò yìí. Ohun alákọ̀ọ́kọ́ náà ni Hẹ́rọ́dù yàn láti lo àwọn amòye. A ó rí eléyìí nínú ẹsẹ̀ 7 àti 8. A ó rí pé tí Ọlọ́run bá ní ètò láti ṣe ní ìran ènìyàn, a máa lo ènìyàn láti mú ète rẹ̀ wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà Sátánì nígbà tí ó bá ní ète búburú láti dojú ète Ọlọ́run bolẹ̀ fún ènìyàn kan, fún ilé kan, fún ìlú kan tàbí fún orílẹ̀-èdè kan, a máa lo èèyàn kan náà, ẹni tí kò ní ìfurasí, láti rí pé òun mú kí ète Ọlọ́run kó má wá sí ìmúṣẹ. A ó sì rí gẹ́gẹ́ bíbi tí a ti kà yẹn ọ̀nà tí Hẹ́rọ́dù ọba tí ó gbà láti rí wípé ète Ọlọ́run nípasẹ̀ ìbí Kristi kò wá sí ìmúṣẹ. Ẹ gbọ́ bí Matthew bí ó ṣe kọ sílẹ̀. Ó ní nígbà náà ni Hẹ́rọ́dù pe àwọn amòye náà sí ìkọ̀kọ̀. Wọ́n ní òkùnkùn la máa ń ṣe ibi. Èéṣe tí Hẹ́rọ́dù fi pe àwọn amòye sí ìkọ̀kọ̀? Torí pé iṣẹ́ ibi náà ni ó fẹ́ gbé jáde nírú àkókò bẹ́ẹ̀ yẹn. Bíbélì sì wí pé ó sì bí wọ́n lẹ́sọ̀lẹ́sọ̀. A ó rí pé ọgbọ́n ẹ̀wẹ́, ọgbọ́n àrékérekè ọwọ́ Sátánì ló pín sí. Mo gbàgbọ́ wípé ní àkókò tí ó ń bá àwọn amòye yìí sọ̀rọ̀, àwọn ò ní fura wípé bóyá ó ní ète búburú. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa wípé gẹ́lẹ́ nígbà tí ó bá wọn sọ̀rọ̀ tán ni ẹ̀mí Ọlọ́run ṣe kíni ni ó kàn sí àwọn amòye yẹn láti má padà láti wá fún ní àbọ̀ mọ́. A ó rí ohun alákọ̀ọ́kọ́ tí à ń gbé yẹ̀wò náà ni wípé Hẹ́rọ́dù yàn láti lo àwọn amòye. Ó pè wọ́n sí ìkọ̀kọ̀. Èéṣe tó fi jẹ́ pé ìkọ̀kọ̀ ni ó pè wọ́n sí? Wọ́n ní pé òkun là á ṣèkà. A ó rí pé eléyìí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ó wá parọ́. Ó ní pé tí wọ́n bá ti gbogbo ètò yìí tán kí wọ́n padà wá sọ fún òun, torí pé òun náà ṣetán láti kíni láti foríbalẹ̀ fún Sátánì. A ó tún rí láti foríbalẹ̀ fún ọmọ náà tí a bí ní àkókò yìí. A ó rí ète kéte àti irọ́ tí Sátánì tí ó ń gbìyànjú láti lò nípasẹ̀ ọba Hẹ́rọ́dù níyìn. A ó sì rí wípé gbogbo ìyànjú rẹ̀ asán ló padà já sí lórí Sátánì, lórí Jésù Kristi. Mo wá gbà ní àdúrà, ìwọ tí ò ń gbọ́ mi ní àkókò yìí, ètò Ọlọ́run fún ayé rẹ, bóyá Sátánì ti tọwọ́ bọ̀ ọ́, Ọlọ́run tí ó gba Kristi lọ́wọ́ ètò Sátánì ní àkókò tí a ń kà yìí, Ọlọ́run yóò nawọ́ sí ọ̀rọ̀ ayé rẹ pẹ̀lú, yóò gba ìwọ náà ní orúkọ ńlá ti Jésù. Ǹjẹ́ o ṣetán láti gba ẹ̀mí mímọ́ láyè láti darí rẹ nírú ìkóríta tí o wà yìí, kí Sátánì kó má bàa yá ọ lò? Ẹ gbọ́ bí mo sọ ní alákọ̀ọ́kọ́ níbẹ̀ yẹn pé Hẹ́rọ́dù yàn láti yá àwọn amòye náà lò, ṣùgbọ́n Ọlọ́run kò gbà fún. Ohun ẹ̀kejì òun náà ni pé ìjẹ́jẹ́mọ̀ Ọlọ́run sọ ète Hẹ́rọ́dù ó sọ di asán. Tí a bá wo ẹsẹ̀ 16 ti dé ẹsẹ̀ 18 tí a kà yẹn, Bíbélì sọ wípé nígbà tí Hẹ́rọ́dù sì rí wípé a ti tàn òun jẹ nípasẹ̀ àwọn amòye yìí, kí ni ó ṣe? Ó gbé ìgbésẹ̀ láti rí wípé kàkà kí eku má jẹ sèse ni yóò fi ṣe àwàdànù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀. Ó mà ní Sátánì lórun lórí láti má jẹ́ kí ète Ọlọ́run
kí ó wá sí ìmúṣẹ yìí. Sátánì lè lọ sí ìhà yòówù tí ó wù láti rí wípé òun mú ète òun ṣẹ ní ìwọ̀n ìgbà tí òun bá ti rí wípé òun ṣe tán láti rí wípé òun dá ojú ọ̀rọ̀ Ọlọ́run bolẹ̀. A ó sì rí wípé Ọlọ́run kì í fún un ṣe. Yóò gbìyànjú lóòótọ́, ṣùgbọ́n ṣíṣeéṣe Ọlọ́run máa mú kó jìnnà sí Sátánì. A ó rí wípé Bíbélì wípé gbogbo àwọn ọmọ ní ìlú Bẹ́tílẹ́hẹ́mù àti ní agbègbè rẹ̀ láti ọmọ ọdún 2 wá sílẹ̀ ni Hẹ́rọ́dù pàṣẹ wípé kí wọ́n pa. Ó wá gbàgbé wípé ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láì wá sí ìmúṣẹ. Bíbélì wípé a ti sọ láti pàṣẹ ẹnu wòlíì Jeremáyà wípé báyìí ni yóò ṣe rí ní Rámà. Ó ní Rámà ní a gbọ́ ohùn réré àti ẹkún àti ọ̀fọ̀ ńlá. Rákẹ́lì ń sọkún, àwọn ọmọ rẹ̀ kò gbígbẹ́ nítorí wọn kò sí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí Sátánì hàn nítorí pé ó ń wá ẹ̀mí ọmọ kan. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí wo tàbí ète Sátánì wo ni ó ti wà ní ẹnu ètò lọ́wọ́lọ́wọ́ láti rí wípé ètò Ọlọ́run kò wá sí ìmúṣẹ lórí ayé rẹ̀ náà. Bákan náà, gba Ọlọ́run gbọ́ wípé Ọlọ́run tó gba Jésù Kristi ní ọwọ́ ọba Hẹ́rọ́dù yóò gba ìwọ náà pẹ̀lú, kìkì pé kí ìwọ náà ṣetán láti gbẹ́kẹ̀lé, láti rìn ní ìlànà rẹ̀. Ètò Sátánì ó lòdì sí ìbí rẹ̀. Gbogbo ènìyàn tí a bá bí, òun ni Ọlọ́run ní ète rere fún, torí pé kí ènìyàn kó tó wá sí ìbí, ó ní ogun tí òun ti kára rẹ̀ tí ó jà kí ó tó di ènìyàn tí a bí jáde. Nígbà tí a bá ti bí ènìyàn jáde, òun náà ni àtìlẹ́yìn láti ọ̀run ni ó wà fúnrú ẹni bẹ́ẹ̀. Mo gbà ní àdúrà, àtìlẹ́yìn láti ọ̀run kò ní fi ayé rẹ sílẹ̀ ní orúkọ ńlá ti Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá gbé yín ga torí pé kò sí bí ète Sátánì bí ó ṣe lè pọ̀ tó, ètò ẹ̀yin Ọlọ́run yóò di dandan kó wá sí ìmúṣẹ. Fún arákùnrin, fún arábìnrin tí ó ń gbọ́ mi, tí Sátánì ti tọwọ́ bọ ètò ayé rẹ̀ tí ó fẹ́ sọ di ìdàkudà, mo gbà ní àdúrà, irú arákùnrin bẹ́ẹ̀, irú arábìnrin bẹ́ẹ̀ ní ìkórìtà yìí ní orúkọ Jésù. Olúwa ó yá ìnáwó gbà á. Gbogbo ètò Sátánì lórí arákùnrin yẹn, lórí arábìnrin yẹn ní orúkọ Jésù, Olúwa ẹ sọ di asán. Ẹ̀yin tẹ́ sọ ti Jésù Kristi tẹ́ sọ di asán ní àkókò náà. Ọlọ́run ayérayé, lọ́wọ́lọ́wọ́ yìí, Ọlọ́run ẹ̀mí mímọ́, arákùnrin yìí, arábìnrin yìí ó di ọwọ́ ẹ̀yin Ọlọ́run ní orúkọ Jésù. Olúwa ẹ bá mi gbà á lágbàtàn. Ó ti rí bẹ́ẹ̀ náà ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ará nínú Olúwa, ó yá alákọ̀ọ́kọ́ lélẹ̀ tí òun bá wa pàdé lórí ìkànnì yìí. A fẹ́ kí ó bá wa tẹ bọ́tìnì pupa tí ó wà ní orí ohun tí ẹ fi ń gbọ́ wa yẹn, tí wọ́n kọ subscribe sí, kí ẹ tẹ̀. Tí ẹ bá ti tẹ̀ tán, a ó rí àwòrán agogo. Ẹ jẹ́ kí a tẹ̀ yẹn náà láti máa rán wa létí gbogbo ìgbà tá a bá ti fi ètò sí orí agbágbé. Ẹ jẹ́ ká pín pẹ̀lú àwọn tí wọ́n láǹfààní lákòókò yìí láti lè gbọ́ wa. Lẹ́yìn eléyìí, ẹ jẹ́ ká mọ èròǹgbà yín, ẹ jẹ́ ká mọ ìbéèrè tí ẹ bá ní fún wa. À ń gbọ́ Ọlọ́run gbọ́ pé a ó lè fi ìdáhùn tí ó tọ́ ránṣẹ́ padà sí ní orúkọ ńlá ti Jésù. Títí ìgbà mìíràn tí a ó tún máa pàdé, àlàáfíà fún yín.